orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ lọ́nà àbáyọ kan ò sí. àfi ká képe òsọ ọlọ́run ò kó gbà wá sílẹ̀ o. ìṣòro bórílẹ̀-èdè wa gbogbo wa ló máa ń ké. àtolówó àti mẹ̀kúnnù. ìṣòro bórílẹ̀-èdè wa bẹ́ẹ̀ lọ́nà àbáyọ kan ò sí. àfi ká képe òsọ ọlọ́run ò kó gbà wá sílẹ̀ o. ìṣòro bórílẹ̀-èdè wa gbogbo wa ló máa ń ké. àtolówó àti mẹ̀kúnnù. ẹ̀yin olóṣèlú wa àsìkò kékeré lè mọ̀ ní. àṣẹ̀ṣẹ̀ mọ́ olóko lòún jìyà. Àkàndá mo mà wí o. ìgbà tá a bá fi wí kà la fi ń san padà. ẹ̀san aké lórí ẹ̀yin ọ̀jẹ̀lú o. ìṣòro bórílẹ̀-èdè wa bẹ́ẹ̀ lọ́nà àbáyọ kan ò sí. àfi ká képe òsọ ọlọ́run ò kó bá wá sílẹ̀ o. ìṣòro bórílẹ̀-èdè wa gbogbo wa ló máa ń ké. àtolówó àti mẹ̀kúnnù. bàbá bọ́mọ ìyá ẹni rojọ́ ọba kò ní bẹ̀rù ẹni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ṣèjò irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn méyà àìmọ́mọ̀ ṣe wá o. má ní gbàgbé ní 2023 tá a dìbò fún Bọ́lá Ahmed Tinubu tá a kẹran ẹni tá a rò pé yóò gbọ̀n wá níyà lò títún ń jẹ wá níyà lójoojúmọ́. ẹni tá a rò pọ́ máa fún wa ní hope ẹni tá a rò pọ́ máa fún wa lọ́nà àbáyọ títún kó a sínú ìṣòro ojoojúmọ́ ńlá tinú ìfòòró bọ́ sínú ìdààmú ojoojúmọ́ là ń tinú ayanranpọ̀ kò sínú ná. ìjọba Bọ́lá Ahmed Tinubu ilé ó lè koko níbi ojú ẹja gàrí lásán sabóf 1000 naira abọ́ ẹ̀wà olóyin mílíìkì 6000 naira wọn gbọ́rọ̀ ẹ̀rí jọ wọn ti gbé mi panlá ti kó lẹ́jà mẹ̀kúnnù ẹ̀rìsì di 700 800 naira titus kan di 2000 naira tàbí 2500 naira èyí tó bá tiẹ̀ tóbi díẹ̀ 3000 naira lẹ́yọ kan. àwọn èèyàn wá dènà sí turkey wọ́n kọ̀ pàpọ̀ sí chicken àgbo ráìsì wà ní 80,000 naira. a ti ṣèyí sí Olódùmarè ìyá yìí tó báwa ké ìrántí àwọn olè wọ̀nyí kúrò. àwọn olórí burúkú ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ gbogbo ògèdè ọmọ ìjẹbẹ̀rí tí wà bí àyà ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu. àwọn olè ẹni òfò bí àgbọn bẹ̀rẹ̀ tí ebi ń pàlú tí gbogbo èrò ń ké tí wọ́n ra mọ́tò wá 160 million naira ẹnì kọ̀ọ̀kan wọn mọ́tò tí yóò dìpọ̀ sí yín 160 million naira fún mọ́tò lásán fún 360 house of rep members 109 senators bí wọ́n bá ra tàwọn mínísítà náà mọ́ ajẹ́pẹ́ plus 45 ministers under Bọ́lá Ahmed Tinubu's government ẹni tá a ti lérò wípé economist ni wọ́n máa manage economy wa yóò manage budget wa yóò manage resources wa àmọ́ wípé ọ̀pá tọrọ dáná inú ni táwa ni wọ́n ná gbogbo owó ọ̀hún bẹ́ẹ̀ wọ́n ra mọ́tò fún gbogbo àwọn tí mo dárúkọ yóò wà jẹ́ 6 billion 750 million naira fẹ́ẹ̀yàn 514 out of more than 250 million people. ọkàn gbogbo yín ò ní balẹ̀ ìsìnkú yín ò ní nísinmi kúńdà náà kí la ṣe ọlọ́run o ẹsẹ̀ kí la ṣe gan-an ńbo la ti ṣe ẹsẹ̀ gbèsà bàbá gọ́ọ̀dù kí la fi ṣe tutù ẹsẹ̀ tí ìyàwó yóò fi rí wa kọjá látijọ́ tí mo ti gbọ́njú mo tí ì rí ìjọba atúnilára kankan rí líle kankan kan ní bí ewé akíka gbogbo ọjà ló gbówó lérí kò sí tí ọ̀wọ́n lọ́jà ojú pọ́n wa ó kọjá gbogbo ọrùn wọ̀ wá tayọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kò sẹ́ni tí ọ̀kan àrùn tí ń sogójì ní sọ̀ọ́dọ́nà nǹkan bá mọ́ya gbogbo ọlọ́ya ló kó ní papámọ́ra kárí ayé lọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yí aṣọ ní ṣúgà ẹni ọba fọ́ lójú tó lòun ò rí nǹkan kan tí ń lọ kọ́sà létí inú bí tòde ò tiẹ̀ gbọ́ràn bó sì kan bó sì méjì yóò ta sí létí àjẹ́ pé ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀faraṣẹ́ ìlú kan bí ìbò ṣe lára ń kan gbogbo wa à ń kí à ń sá ìrẹ́tún sọ pọ̀ mẹ́rin ó kú wọ́n ń pé
pé àbísù gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóko abàgbàdo bọ̀kọ̀ àbọ̀kọ̀ àlébè ìrẹ́ tó wá ń béèrè pé ẹ dákun oje ìnájà ló kú ní àbágbẹ̀ bọ́ọ̀ bá jẹ́ afọ́nú afọ́fún gbé mu ìnájà máa gbèsò lọ́ọ̀dẹ ti yín èló lọ ń pa nídìí ọjà rẹ oko òwe ló ló gbé kalẹ̀ ẹni mélòó ìní ń jẹ nínú iṣẹ́ rẹ lójoojúmọ́ èló ni sálárì tiẹ̀ bẹ́ẹ̀ bá jẹun tán èló ní sẹ́kù ṣe nílùú dá paru-paru kò sóúnjẹ kò sówó òjò kọ̀kọ̀ rọ̀ iṣu kọ iṣu ọ̀tá àgbàdo kọ̀ wọn ò gbó ọlọ́mọge tó wá gún mọ́ ọmú gbẹ ẹ̀rọ wá dọ̀tajà tán ronú délé ò tó kawó àbámọ̀ lọ́gbẹ̀yìn ọ̀rọ̀ àwọn ọlọ́jà ìlú wa bá a ti ń ṣẹ́gun náì ńlá ń sọ fìlọ́ká àbọ̀nà náì àríná fìlọ́ká àbọ̀ sì ti sọnù àsáré ni arọ́kẹ̀kẹ̀ àrísìkì láìfò àròlégbá adélé àwo atúnfò bí ẹyẹ ràbújá gbogbo ẹ̀ lórí òfo ni mo kúkú mọ tí mo ń ṣe bí n ò bá rí fún ìdí kókò nínú ọ̀ràn gbogbo kì í tẹ́ mi lọ́rùn àti pé bíyà ò bá kárí kì í tó gbọ̀n ẹ má sọ fún mi pé èèyàn kan ò dáa ẹ jẹ́ kémi gan orí fúnra mi pé kò dáa ọ̀rọ̀ ò lè dùn lẹ́nu mi láti sọ ju kí n máa wá pé wọ́n sọ lọ 2022 láti wà lẹ́nu ẹ̀ in fact àjọ campaign ni ọ́tàsìkò ìdìbò ń wọ̀ sásẹ́yìn lẹ́yìn ìdìbò lórí ìlú Àbújá ṣùgbọ́n bí èèyàn yìn mí kì í tọ́ọ̀ṣì mi torí mo mọ̀ pé bí Tinubu bá fọ́ǹbù n ó criticize ẹ̀ bọ́ba ṣe ti ọ̀dà wọ́n wọ nílẹ̀ tuurutu never see me as your permanent friend I've been saying that times without number friends of the moment ilé mi máa ń ní o fans of the moment followers of the moment subscribers of the moment àìmọye àwọn tó fira wọn hàn bí ọ̀rẹ́ tó ti rẹ́jà àìmọye ẹni afurasí àìmọye ẹni ó farahàn bí olólùfẹ́ tó ti fẹ́ lọ àìmọye fáǹsì tó ti fa lọ ọ̀gá àìmọye fọ́lọ́wà tó ti unfollow mélòó subscriber tó ti unsubscribe wa Àkàndá ọ̀rọ̀ Awíkonko yẹn jẹ́ gbogbo mọ wà lákọ̀ mọ wà lójoojúmọ́ bí ìbọn and I miss nobody I try to forget people easily even if you are feeding me and I discovered that you don't love me anymore because of any slight thing or I refuse to be manipulated to hell with you igi tí Ọlọ́run pè ní èmi kò wá sí bí yóò ti burú tó Ọlọ́run á máa yan àwọn èèyàn kọ̀ọ̀kan fún àwọn sáà kọ̀ọ̀kan kékeré mo ti mọ títóbi agbára Ọlọ́run ìfẹ́ Ọlọ́run sí mi ò kéré bẹ́ẹ̀ ni ọ̀làfiwé eléwélé ọba tó ṣẹ́gun orí social media fún mi wọlé àdúrúnmọ́ ìkórira ọ̀tẹ̀ lóko ìdìpàǹpá láì nídìí kan pàtó láì ṣe ẹ̀ṣẹ̀ kankan kó ṣe rí láti bẹ̀rẹ̀ ayé mi nu láti ìgbà náà ni mo ti mọ̀ pé ogun láyé I trust nobody but God ọba tó jẹ́ kéèyàn sanwó fọ́tò fún mi láì ya fọ́tò lọ́dún 2005 ní ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ mánigbàgbé ayé mi ni. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsan wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +1647-289
080-3269-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kó tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-330-34777 080-330-34777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, bó jẹ́ Canada ni, bó lè jẹ́ Port Harcourt ni, bó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa stiff, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti iléeṣẹ́ wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o.
Awíkonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awíkonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awíkonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awíkonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Láyé ìgbà yẹn mo ní ṣọ́ọ̀bù fọ́tò àti fídíò àléyá fíìmù bíi tàsìkò yìí. Fídíò rìkọ́dì lágbolágbo làwa máa ń ṣe bí oníbẹ́ẹ̀dẹ̀, ìkómọjáde, graduation, òkú àgbà, ìsílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n bá lọ rédíò wọ́n wà ní ṣọ́ọ̀bù mi. Bí n bá ti rédíò dé màá dé sí ṣọ́ọ̀bù. Ọ̀dà owó awo olókun ọwọ́ ló ń dé lọ́jọ́ yẹn. Owó pọ̀ lọ́wọ́ mi, irọ́ ọ̀dà ẹni tí ń pa gan ò lálàáfíà. Gbogbo owó tí mo ní lọ́wọ́ ni mo ti fi print fọ́tò kalẹ̀. Àwọn èèyàn tó ní fọ́tò wọ́n kọ̀ wọn ò wá gba fọ́tò. Wọ́n lẹ́yìn ọba yóò ní gba fọ́tò. Kò sí tátà lójú yányàn níwájú ṣọ́ọ̀bù mi. Nígbà yẹn ilé gàréètì kan ń bẹ níbẹ̀. Ìgbẹ́ lọkọ sí ọ̀dọ̀ wa. Àmọ́ ra omi lọ́dọ̀ wọn. Inú ìrònú ni mo wà nínú ilé. Mo fi kọ́ọ̀tì dí gàgá ojú ọ̀nà. Wúmà yẹn bá pè mí láti orí pẹ̀tẹ́ẹ̀sì. Ó sì burú bí àpáàrà. In fact, a máa lu ọkọ rẹ̀. Ó ní fọ́tò mo ní máa ó ní ẹ yọjú sí mi. Mo bá gòkè lọ mo débẹ̀ ó wò mí látòkè délẹ̀. Ó kó 200 naira mẹ́wàá ọ̀nà sírètì ó kó lé mi lọ́wọ́. Mo ní kí ni kí n fi ṣe. Ó ní kí n kó o dání ni. Mo ní sẹ́ẹ̀ fẹ́ ya fọ́tò ni. Ó ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò tí ì yá. Bọ́ bá yá wọ́n sọ fún ọ 2000 naira nígbà yẹn equivalent of 20,000 naira àsìkò yé ni or even more than. Mo ní sẹ́ kìí ṣe pé kúmà yìí kàn fẹ́ dá ọ̀ràn sí mi lọ́rùn. Èmi bá náwó ń tèmi pèsè bí fọ́tò ni mo ti ẹ̀bí sẹ́ padà. Ìyẹn ò lè dìga. Yóò pè mí bọ́ bá yá. Ó máa pè mí lónìí. Yóò pè mí lọ́la. Yóò pè mí lónìí. Yóò pè mí lọ́la. Ọ̀sẹ̀ kìíní kọjá. Oṣù kejì kọjá. Lẹ́yìn ọdún kààbọ̀ ni màmá bá pè mí o. Ó ní àbúrò rẹ̀ ìyẹn first born wọn. Wọ́n fẹ́ ṣe engagement. Àwọn sì fẹ́ kí n bá wọn ya fọ́tò. Mo débẹ̀ mo ya fọ́tò tí wọ́n fẹ́. Ńgbà wọ́n fẹ́ fún mi lówó. Mo bá ní mọ́mì ẹ má gbàgbé láti yọ owó 20 exposure tẹ́ ẹ ti fún mi. Kẹ́ ẹ yọ kó níbẹ̀. Wọ́n bá rẹ́rìn. Wọ́n ní àwọn rántí. Ṣùgbọ́n ìyẹn ti lọ. Àwọn ọ̀dẹ̀ ní yọ kó. Ọkàn wọn lọ́kàn ní kí àwọn fún mi ń gbà yẹn. Kí n má bàa fi ro èrò kúrò lọ́kàn. Làwọn ṣe pè é lówó fọ́tò fún mi. Ohun tí mò ń gbìyànjú àti mú jáde ni pé Ọlọ́run ọba lò fún mi ní mómẹ́ǹtì yẹn ni. Ọlọ́run ọba ti ṣe nǹkan tí ẹnu mọ̀nàmọ́ná ni Ọlọ́run ọba mi. Àtànmọ́lẹ̀ fọ́mọ olóore. Ohun tí mò ń jẹ́ kó yé ìwọ olùgbọ́ ni pé Olúwa ọba nìkan ló tó bára gbọ́kànlé. Ó nìkan ni kì í já ní kulẹ̀ tí kì í fini sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ọlọ́run ọba nìkan tí ṣoore tí kì í sìrègùn. Kàkà kọ́mọ olóore ó jè sí kòtò. Mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọ́mọ olóore. I was motivated to say all this torí àwọn èèyàn tí ń ké mi pé welcome back nítorí pé mo kọjú ìdá ọ̀rọ̀ sí Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ń pé ọ ẹ̀sẹ̀ ń rí ní táyì sọ ni ọ̀pọ̀ á ní mò ń bínú sí ọ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí nǹkan tó ṣe inú mi ti yọ sí ọ. Ọ̀pọ̀ ń pé torí ẹ̀ ni mo ṣe bá ọ dá sọ̀rọ̀ rédíò rẹ. Wọ́n sọra wọn di gbákejì Olódùmarè
bọ́lọ̀ bàbá ní mà ní rédíò n ó ní it is never a must but a dream gbogbo àlásìkò ní wá sí ìmọ̀ọ́sẹ̀ mi bá sì tún wá rí sí alihamudulilayi I still remain myself and I will never be stable rìnrìn àti igi nìkan ìní dúró sójú kan òpònú èèyàn ìní máa ń rìn lọ́nà kan ṣoṣo ọ̀rọ̀ rẹ̀ a máa takora wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ò takora rí làákàyè tiẹ̀ ni òkun tó ìkórìíra ọkàn tiẹ̀ ìní òsín lọ́kàn tèmi bí Bọ́lá Ahmed Tinubu bá dá epo padà sí 500 naira per litre lọ́la òde yìí n ó tún jáde ta n ó tún wá kiri ṣùgbọ́n títí dìgbà náà ìdá ọ̀rọ̀ mi gbé sókè sí Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn olè tí wọ́n jọ ń ṣèjọba àlàáfẹ́ gbádùn dividend of democracy afẹ́ kí politicians ọmọ gba minimum wage ọkàn gbogbo yóò ní balẹ̀ sẹ́ẹ̀ ìsìnkú yóò ní nẹ́sìmẹ́ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tébù irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn ẹni ọba fẹ́ bá mi dọ́gba yọ làágùn gidi nílé orin àbímọ́ ni kì í ṣàwòṣe ẹ̀gbẹ́ kì í jẹ̀lọ́ láéláé eégún mi ti ṣe tán mo tún fẹ́ pé dán máa torí wọ́n sọ paraka mi ṣe tiẹ̀ lọ́wọ́ máa tẹ̀sẹ̀ wágọ̀ ẹ̀gbẹ́ fún gẹ̀lẹ́dẹ́ kó sun eré tiẹ̀ síje ṣùgbọ́n n ó kí dọ̀rọ̀ mi bàpọ̀ náà ẹ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awíkonko TV Awíkonko live ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV Awíkonko TV Àkàndá ọ̀rọ̀ Awíkonko TV Àkàndá ọ̀rọ̀ Awíkonko TV ẹwà èdè Yorùbá TV ẹwà èdè Yorùbá TV barista idán fún kánsẹ́lọ̀ arena bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o.